àdẹ̀kù gbogbo bó ṣe ń lọ o kọ́lọ́run ọba kó ṣàánú wa. Ṣe rí ọ̀rọ̀ Aliu Aliu náà tí wọ́n ń pè ní Aliu Bẹ́fúrọ̀ ń sìn báyìí, wọn ò pe Akimu Bẹ́fúrọ̀, Aliu Bẹ́fúrọ̀. Mo ti explain kíní yìí fún yín dáadáa wípé ẹni tó fẹ́ kú ó pàdé ẹni tó máa pa òun ni. Ẹni tó fẹ́ kú ó pàdé ẹni tó máa pa òun lọ́rọ̀ òun àti Ṣọlá pé ẹ má get it wrong. Aliu ò jà fún Ṣọlá pé o, gbogbo alamọ̀yàn kò jà fún Ṣọlá pé o, ó kàn fẹ́ lo Ṣọlá pé láti ní pláfọ́ọ̀mù ni. Gbogbo àǹtí mi ni wọ́n wá fún business, gbogbo yẹn sàkàmáǹjẹ ní ẹgbàgbé lórí irọ́ ni. Wọ́n wá fún business yín o, mi ò lè gbà kan wá fún mi. Ó kàn fẹ́ lo Ṣọlá pé láti boost pláfọ́ọ̀mù tiẹ̀ ni. Kì í ṣe pé anything, torí ẹ̀ ló fi jẹ́ pé omi ti pọ̀jọ kà lọ. Ṣọlá pé realize this very late. At first Ṣọlá pé jẹ́ nǹkan tó jẹ́ pé control freak ni. She loved praises, she loved to be praised, she loved to be talked about. That is what she wanted all these warriors to be doing. Tẹ́ bá dé inú comment section yẹn, ẹ rí comment section, at least tó bá yẹ pé a healthy platform, ẹ máa rí tó máa sọ pé okay, àwọn nǹkan kan wà tó máa sọ táwọn kìíní ẹ̀ máa counter ẹ̀. Ẹ wo irú platform Ojú Abẹ for example, ó ní àwọn committee tójú abẹ́ bá ṣe nǹkan kan, ibẹ̀ yẹn náà ti máa correct ẹ pé nǹkan tó ṣe yìí má ṣe bẹ́ẹ̀, nǹkan tó sọ yìí kíníkan. But ẹ wo Lizzy, tẹ́ bá dé orí platform Lizzy, the commenters are always singing her praises. I love your dress, you are beautiful, it's true. Tó bá parọ́ gan tó mọ̀ pé rọ ni wọ́n ní yes we remember, òótọ́ ni, you said it before. Tí ó bá sorry, it's not an healthy platform. All Sholape wanted from these people is for them to always praise her, to sing her praise, like their life depends on her. That's what she wanted. Along the line, kíní yẹn jẹ́, but ó ti gbàgbé pé people always have their own hidden agenda. People have their own hidden agenda. Aliu ṣe calculation kan mẹ́yẹn, ọmọ ọgbọ́n náà ni Aliu. Ó rí pé okay, the people supporting Queen Mother ó ti wà saturated. Let me stay with Lizzy. Let me show Lizzy love. At least àwọn warriors máa dà sọ́dọ̀. He calculated it very well. He just wanted a platform to be talking so that no mama make monetization. Bóyá ó ṣe já sí oye tó make lórí monetization, lòun náà fẹ́ wò pé àṣẹ kìíní, àṣẹ wọn foyín sí. That is all Aliu is doing. Wípé kìíní sọ fún mi pé ó dùn báyìí, so òun lè máa yọ oye báyìí gbà, àṣẹ oye báyìí là ń ti ń gbà lórí monetization. So he wanted something like that. And how do you do it? Ju pé kó lo Lizzy láti fi boost. Ó kọ́kọ́ bẹ̀rẹ̀ party film, official Lizzy, ìyẹn ò jẹ́. Because what I order versus what I got ni kò jẹ́. Ó continue praises yẹn. Ó wá rí pé jẹ́ kí n gbèjà Lizzy. Tèmi náà bá ń ṣe show tí mò ń gbé, Lizzy ò dẹ̀ ní ìdí anybody kò gbèjà ẹ̀. Torí òun fún ara ẹ̀gbọ́n ti ń ṣe show láti defend ara ẹ̀. Kò ní ìdí anybody láti gbèjà ẹ̀. Kò pé Aliu pé Aliu wá gbèjà mi. Torí òun náà ti understand kíní kan so far lórí social media yìí pé gbèjà mi tó bá dọ̀la mo gbèjà ẹ̀ ní kò mọ́rẹ́ ní. Nǹkan tí Lizzy gangan sá fún nìyẹn. Ẹ má gbèjà mi, ẹ jẹ́ kó gbèjà rẹ̀. Aliu mọ̀ pé òun ti cast, kàkà kó gbà lẹ́rọ̀, ó wá fagídí sí wípé mi ò ní lọ, mi ò ní ṣe, mo gbọ́dọ̀ ó sọ sápò ara ẹni torí pé ó ti mọ̀ pé òun ti cast. Ọmọ yẹn gbọ́n. Ṣọlápé doesn't know because normally metrics is Ṣọlápé, àbí kí n sọ pé modus operandi Ṣọlápé ni pé tó bá ti ka ẹ̀rẹ́ yẹn kó wọ́n ẹ̀ lé pé kínú bí ẹ̀ kó máa lọ. Aliu ti mọ pattern yẹn.
ó ti mọ̀ pé pẹ̀lú máa ṣe next ó dẹ̀ ti mọ̀ pé wo mi ò ní lọ jẹun ra dúró síbẹ̀ nǹkan tí mo fẹ́ ṣe 70% ní very soon Aliu nǹkan ló ti tan live sórí TikTok tó ti ń gbà àwọn èèyàn wọlé. It's very very clear from the outset. Lizzy will understand the kiniko. Even the poor people to coast around there, they are still going to betray you. That is what they call life. Kó máa feed wọn lójoojúmọ́, kó fún wọn gbogbo nǹkan. They are still going to betray you because àwọn poor people yẹn gan ló wá worse jù. Nǹkan tó ń jẹ lẹ́nu nìkan ló mọ̀. Do you think these warriors they care about you? Or the 2K tó máa fún wọn nìkan no care about? That is it. Mo dẹ̀ sọ kíní kan pé the warriors are watching. They are watching Aliu, seeing what he's doing. Realizing that, Aliu lè ṣe kíní yìí kó jẹ lọ. Àwọn náà máa try it. Everybody want to talk. Everybody want to collect monetization. It's a free word. These are the things you don't understand. Ta mama bẹ́ẹ̀ sọ tó mama ṣagídí. O lè rọjá tà fáwọn people ẹ̀. Number 1 yẹn. Kí náà kó dání? Ṣé irú Aliu yẹn ló fẹ́ ra California? At the end of the day, wọ́n sì máa bójú ẹ̀jẹ̀ náà ni. Àwọn ló ń hail because you keep giving them peanuts. So of course they are going to hail you. They are going to do anything you want them to do. But when they realize that there is more to life, nípa monetization, of course they will deviate. Aliu ti bẹ̀rẹ̀ content nìyẹn. You can't stop him anymore. Ó ti sọ fún ẹ, ó ní àpò ara ẹ ló sọ sí. Ó ní gbogbo nǹkan tó sọ. Ó ní àpò ara ẹ ló sọ sí. Ìwọ kọ́ ló ra data fún náà. Ìwọ dẹ̀ kọ́ ló ra phone fún. So how can you tell him to stop defending you? Ó ní gbogbo nǹkan tó sọ. Àpò ara ẹ ló sọ sí. Ó ti bẹ̀rẹ̀ live TikTok. Ó máa sọ pé òun gbèjà Lizzy, ó fi máa kó crowd jọ. After that, ó máa ṣọ́ngi mọ́ Lizzy lẹ́rìn orí. Ó máa bẹ̀rẹ̀ show tiẹ̀ lójú páálí. Monetization dé nìyẹn. As simple as that. Lizzy, I don't understand how you think your life is going to play out. Mi ò mọ̀. Bó ṣe rò pé gbogbo rubbish nonsense tó ń ṣe bó ṣe máa play out. I don't know. Ibo lo rò pé ó máa lead sí. Báwo ló ṣe mo mọ̀ pé o expect ẹ̀. But Ali is just one of many tó sì máa ṣe the same thing. Listen, and there's nothing you can do about it. There's nothing you can do about it. Ẹ má fọ̀ kì í ṣe ìjà Ṣọlá pé ìyẹn wá jà fún ara ẹ̀, ó wá jà fún platform. He wanted to be a speaker. Bí ó dẹ̀ ti ń sọ fún Lizzy ọjọ́ tó pẹ́ tí Lizzy sọ pé kó má jẹ́ speaker, kò sí nǹkan kan nù speaker. Tó dẹ̀ rí pé àǹtí ń cash out, ó dẹ̀ sọ pé kì í má ṣe. Ó dẹ̀ rí opportunity Akeem, ó dẹ̀ fi wọlé torí Lizzy sọ kíní kan. Ṣé Akeem ṣe ń bú mi ni? Kí ló dé tó jẹ́ pé ń sìn ló fẹ́ wá gbèjà mi? Ṣó ti yé yín sí? So everybody mọ nǹkan tó ń ṣe. Everybody mọ nǹkan tó ń ṣe. Jẹ́ wá sọ kíní kan fún ẹ Lizzy. Jẹ́ sọ kíní kan fún ẹ. Ali ò lè stop mọ́. Kò sá lóògùn, kò ṣe ní kíní. Ó máa continue láti máa lò ẹ́ láti fi boost ara ẹ̀. Ali ò lè stop mọ́. Ó ti jẹ́ kó yẹ pé òun lè stop. Oníkálukú mọ reason tó fi wá sínú ayé. Jọ̀ọ́ ṣá má scream ìyàbọ̀. Tábádẹ́ wò lọ ká wò bọ̀. Ní pé Ali ò lè dá Akeem mú. Kì í ṣẹrù ẹ̀. Tá ń wò lọ tá ń wò bọ̀. Ali ò lè dá Akeem mú. Ẹ rí sí pé Ali ò fẹ́ máa gbé Akeem mọ́ra. I don't even understand how the guy is so confused. Which way? What are you doing? Ó ní wọ́n lo Akeem láti wá fún Lizzy. Òun dẹ̀ mọ̀ pé Akeem like Lizzy gan. Ẹ jọ̀ọ́ ṣó o ṣe mọ̀ gbogbo kíní ni because ìjà kọ́ ni Akeem àti Lizzy ń jà ń sìn.
this is wọ́n gbé iṣẹ́ Lizzy wá fún Akeem. Wọ́n ti jàjà kọjá. This is not the time to be preaching Akeem like Lizzy. Wọ́n mọ̀ ni tó bá dẹ̀ sùn mọ́ Lizzy ó máa rere ń bẹ̀. Ìwọ kí ni ìwọ jèrè látọ̀dọ̀ Lizzy? Kí ni ìwọ jèrè látijọ́ tó ti wà lọ́dọ̀ Lizzy? Òun kọ́ ló tan kámẹ́rà ìwà tó rí nǹkan kan. Wọ́n ti ṣí ojú ẹ̀ sówó fún lè gba bíi 500,000. Bẹ́ẹ̀ ni per month tó bá wà monetize. Wọ́n ti ṣí, wọ́n ti já sí pé wò ó kí ló ń ṣe, ìwọ náà máa ganu sí. Àwọn warriors dem máa like ẹ. O ṣáà kúkú ń support àǹtí ni. Òun náà wò pé ẹ jẹ́ kí n launch career mi. Ìwọ tó ń sọ fún Akeem pé ó máa benefit látara Lizzy. Kí ni ìwọ ń rí mú jáde? Èpè kan náà fi sìn ẹ́ tọmọtọmọ ẹ̀. Tó sọ pé wọ́n correct ẹ ni. Èpè kan ní Ṣọlá pé fi sìn ẹ́ táwọn ọmọ ẹ̀. Tó bá jẹ́ pé ó gbé ẹ ni, o ò ní ṣáná sí TikTok. Ìwòyí láàárọ̀. O ò ní ṣáná sí TikTok. Kò sọ pé ó fẹ́ wá gé. Ṣé ojú Lizzy ti rí ijó lè lọ? Kò dẹ̀ kú. Ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí gan, ṣe bóun fún ara ẹ̀ ló wá sọ. Kì í ṣe pé anything. Bóyá òun àti customer yẹn tó ralẹ̀ yẹn, bóyá wọ́n ti ń drag ẹ̀ tó wá rí pé ẹ jẹ́ kúkú jáde kí tètè wá sọ kó tó di pé àwọn èèyàn discover. Na she talk am now. Wípé orí yọ ń pòun tètè mọ̀ pé ilẹ̀ ìjọba ni. Ó tún wá ń sọ fún wa pé kì í ṣe lọ òòṣà ilẹ̀ ìjọba ni. Báwo lè yàn individual ṣe máa talẹ̀ ìjọba? Ilẹ̀ ìjọba náà fi ń ṣe roundabout. Tó fi ń ṣe títì. Tó ń kọ́ schools sí. Wọn kì í tarú ilẹ̀ yẹn náà. Kí ló ń pè nílẹ̀ ìjọba? Kí ló ń pè nílẹ̀ òòṣà? Kò yé ìgbà tí ò kì í ṣọmọ Yorùbá. Kò yé ni. Ó bẹ́ fún làbàtà. Ó yọ bẹ́tì ni. Anúdé ń sọ kíní kan ní pé ṣe rí àwọn warriors Lizzy, àwọn warriors are watching you. Sórí ibẹ̀ lógun máa ti kọ́kọ́ dìde sí ẹ. You cannot keep up with the lies anymore. You can't. Tó bá yá, àwọn náà máa wò pé ṣe bí ilé ẹ̀ náà gbé jáde ní tipa garage. Àwọn náà máa wò pé bọ́ntí nǹkan tẹ́ ẹ sọ rèé náà. Kí ló dé tó jẹ́ pé nǹkan tá à ń gbọ́ leléyìí? Kí ló dé tó jẹ́ pé nǹkan tá à ń rí leléyìí? Mo rí chat kan táwọn èèyàn béèrè pé Adébímpé dà torí nǹkan tó mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Adébímpé á ti kọ́ sí gáùn péńpé kan á ti bọ́ síta. Ó máa fò kiri iwájú screen ni. Ó máa domi lóbò ya báyìí ni. Ẹ̀yin méjì gùgú nídìí yín rìn. Where is Adébímpé náà? Wọ́n ní bí àwọn tún ti scam yẹn náà. Ẹ lè ṣaláì máa ẹ gbọ́dọ̀ lu jìbìtì kẹ́ tó jẹun. Ẹ gbọ́dọ̀ lu jìbìtì kẹ́ tó jẹun. Ilẹ̀ ń sìn báyìí, o ti ṣe ṣó. Ilẹ̀ kọ̀ọ̀kan, o ti ẹ̀ lọ sórí ilẹ̀ kọ̀ọ̀kan. Ilẹ̀ tó ta for 5 years. Ṣebí láti first time tó ti ń talẹ̀ yẹn ló ti máa sọ fáwọn èèyàn pé ilẹ̀ ìjọba ló ń tà yìí. Ó tà tán after 5 years. Ó ní ilẹ̀ ìjọba, olóò lè gbà padà. Olóò dẹ̀ lè refund. Ó ní èèyàn tó ní ilẹ̀ ní kó lọ wá báyà wá. Torí pé ó ti mọ̀ pé ilẹ̀ yẹn ò ṣe é tà.
tó bá ṣòótọ́ pẹ̀lú àwọn pípọ̀ yìí ṣé wọ́n máa lọ gbéṣẹ́ ẹ̀ fún ọkọ àwọn single mother pàdé máa kígbe ta ló lè sọ òótọ́ fún yín ta ló lè sọ òótọ́ yẹn fún òótọ́ tó fẹ́ gangan kí ló dé tó mú pamọ́ kí ló dé tó hide the kíní from these people pé ilẹ̀ ìjọba nílẹ̀ yìí o ẹ máa ní problem lọ́jọ́ iwájú temporary ní ilẹ̀ tẹ́ ẹ̀ ra kì í ṣe permanent tó fi wá di iṣu atayán ọ̀yàn sí. Kí ló dé tó o ṣòótọ́ pẹ̀lú wọn from the beginning? Because if the person knows that no refund, if the person knows that ilẹ̀ ìjọba tún ni, the person will not come on. Gbogbo ilé tó sọ pé wọ́n gbéṣẹ́ kiri kò àti ẹ̀ ní dé gbogbo rẹ̀. But of course, you ṣáàmọ̀ ẹni ṣọlá pé we know you very well. Mo tún fẹ́ kẹ́ tún ṣàkíyèsí kinní kan. Ìjà ò tí bẹ̀rẹ̀ èso sí ń jábọ̀. Akeem tẹ̀ tí bẹ̀rẹ̀ sí ń post anything. Kò tí post evidence, kò tí post receipt. Damage control ti sùn lọ rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́. Kò tí post evidence, kò tí post receipt. Damage control ti ṣe kí ni? Ó ti sùn lọ rẹ́rẹ́rẹ́rẹ́. Ẹ ti bí ìṣàánú kí èso ogun. Ọmọ yẹn ẹ bá rí ẹ sá bó ṣe rí kúńtà bí èṣù tẹ bá ti rí ẹ sá kò gbọdọ̀ kọjá fìrí lẹ́gbẹ̀ẹ́ yín kí nǹkan má ṣe yín. Ó ti bá tara ẹ̀ jẹ́ ó tún bá tàwọn èèyàn jẹ́ náà mu. Ó ń ṣe diplomatically. Àìmọye olè tó máa jà ẹ́ nílé ayé tó jẹ́ pé o ò ní rówó ẹ̀ gbà. Ẹ̀yin tẹ́ ti lárí mọ́. That is it. Don't let anybody sweet talk you and be telling you shit. Wípé kíní kan ṣe kíní kan. You will do your own visibility study. When you put your then go won't let me because I don't understand. Don't want to with that kind of person. If I look who you fún. Tó bá sọ̀rọ̀ lẹ́ni ní babẹ́. Tó bá sọ̀rọ̀ lẹ́ni what changes anyhow. Ẹ̀yin máa sọ pé torí pé ẹ̀ ń bá Queen Mother jà torí pé ẹ̀ like Queen Mother ọ̀dọ̀ ẹ̀ lẹ́ni. Ó ẹ̀ mọ̀ pé ó lo opportunity yẹn láti fi gbá yín ni. Misdirecting your focus to another person while she's doing you the ultimate damage. Ìyàbọ̀ ni ò dá, ẹ̀yin lẹ́dẹ̀ ń talẹ̀ òòṣà. Ìyàbọ̀ ò dá kò dá ìkà ni pọmọlẹ́kúnjayé ni ìwọ ló dẹ̀ ń talẹ̀ òòṣà fáwọn èèyàn ilẹ̀ tí ò ní refund tí ò ní receipt tí ò ní nǹkan kan. It is well. Ibi ilẹ̀ ti máa wọ̀.